Baba God, àwa ọmọ rẹ̀ dé láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọ gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà. Baba gbọ́ àdúrà mi gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà. Baba gbọ́ àdúrà mi. Okay, bàbá wọ́n pariwo pa àwọn lógun àdúrà nìkan ni mo mọ̀ mo fi ń kọkùn mo mọ̀ páláwo wà bẹ̀lá dáhùn ṣe ẹrù mi ń bẹ lọ́wọ́ ẹ̀ bàbá bá mi gbé. Cause I believe in you only. I'm a sinner, I no talk say I too holy. All my enemies you dribble with no mercy. Not to brag but just to learn lesson. Àdàbí tí bá ro tí wọ́n láìda wọ́n ṣe science láti try àṣàyàn wa. Àdàbí tí mọ́mì mi bá kéṣe wọn wọ́n pọ̀ fún ọbọ̀ olúwa ò gbédè wọn. Well, I'm just alone with my God. I tire for this sport, so I pray make I pot. I believe in my lima, Jehovah na my sword. Hey, Jehovah na my sword. Baba God, àwa ọmọ rẹ̀ dé láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọ gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà. Baba gbọ́ àdúrà mi gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà. Baba gbọ́ àdúrà mi. Ayo, ọkọ mi. Báwo ni ṣe dáadáa ni? Òun ò dára wọn. Òun continues as manager tí mo bá ṣe fún mi lẹ́nu. Ẹgbẹ́ yìí sọ fún mi pé máa kan o, pẹ́pẹ́ sí o, máa yan àwọn tó máa fún company ní connections ni o, àwọn tó máa link company up ni o, kémi tẹ̀lé wọlé o, ká lọ ṣe kinní kan, ká lọ ṣe kinní kan. Mọ́mì mo sọ̀rọ̀ sí bàjẹ́ mo ní kó lọ kú dànù because mi expect irú nǹkan bẹ́ẹ̀. Kú dànù lọ́yìn. Àmọ́ ṣé nǹkan táwọn náà wò lè wá ọ̀dà o. Kí ló ṣe jẹ́ tó yẹ pé wọ́n ló máa fara gbàrú iṣẹ́ tí company kan fẹ́ gbà irú ẹ̀ ò dáa. Àmọ́ bíbélì náà ti sọ wípé ká bínú ṣùgbọ́n ká má ṣiṣẹ́. Ṣorí kó lọ kú dànù yẹn náà ti pọ̀ jù o bá má sọ fún wọn bá fi sùúrù ṣe ni. Ṣorí kó lọ kú dànù yẹn ò tọ́ látẹnu onígbàgbọ́. Inú ló bí mi. Ìrìn àjò ẹ̀dá láyé bó ṣe rí nìyẹn. Ẹni tó bá fẹ́ ga ẹsẹ̀ àtìrìn ẹni tó bá dẹ̀ fẹ́ jẹyin inú àpáta ni ìwọ náà mọ̀ pé tó bá máa ké dání kò gbọdọ̀ wẹnu ẹ̀ a máa wò pé ṣe ló máa rún jégéjégé ni àbúrò mi yẹ dẹ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti rí wípé a máa rìnrìn àjò Mósè rìn láyé ìgbà títí ẹ̀ o mọ iye ọdún tí wọ́n fi rìnrìn títí kó tó di pé wọ́n wá dé ilẹ̀ lérí ni wọ́n ò tí ì dé tó o bá dẹ̀ tí ì délẹ̀ lérí o ò tí ì débi tó ń lọ nìyẹn so kó wá tó wá di wípé a máa débi tá à ń lọ ó wá gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá oríṣiríṣi èèyàn lọ́lọ́run dá èèyàn burúkú pọ̀ èèyàn rere pọ̀ oríṣiríṣi ẹranko oríṣiríṣi játijàti kò sí tá à ní rí tán òun pẹ́ni tó bá máa pẹ́ láyé ojú àárẹ̀ pẹ̀lẹ́ ẹ̀fọ́ ṣáájú gbogbo kó tó wá sọ pé o tún fẹ́ lọ dùbúlẹ̀ oúnjẹ tí wàá lẹ̀ mo bá ẹsẹ̀ ráìsì mo bẹ́ẹ̀ dé tá a sí tó ti gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ bu oúnjẹ. Thank you, mommy. Pẹ̀lẹ́ má rò. All right, ma. Mo fẹ́ kí ìwà fún yẹn lẹ́nu fèrè nígbà mi èyí máa ṣe ìwàrà síbi kan ọ̀rẹ́ mi ṣe èyí máa pọ̀ síbi kan gbà mí tẹ́lẹ̀ máa gbé òkè nǹkan tó máa jáde bẹ́ẹ̀ positive things but ọlọ́run ní jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ìgbà náà kékeré èyí ní ṣe wàhálà síbi kan rárá èyí dààmú èyí ní ṣe anything síbi kan èyí dẹ̀ máa rí àánú gbà níbẹ̀ ṣe ní pé ọlọ́run yìí bó ṣe wù ló ṣe máa ń ṣọlá
òun ló wá dífá fún ibi tó lọ tó wá ṣẹlọ tó ìṣẹ́ máa tó ti wá wọn lókè ìṣẹ́ mú bébè bí kan ṣe ìní àṣẹ o lè jókòó sínú ilé lọ́jọ́ kan tọkàn máa pè é pé ókè o ẹjọ́ ẹ wá ẹni tó máa ṣiṣẹ́ o kọ proposal síbẹ̀ o kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe so don't be depressed please I beg you. Kò lè yẹ ṣe nítorí kí n bá lè fi ṣe ní mo ṣe lọ sùkúl mo certificate mi tí wọ́n máa jẹ́ kó useless. Àbúrò mi ò lè lè ó ti sú mi máa. Adúfẹ́ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni má máa sọ̀rọ̀ báyìí. You see, lágbára Ọlọ́run certificate ẹ Ọlọ́run ní jẹ́ kó useless. Ṣàmì ṣòrí àdúrà náà lọ́dún máa gbà. Ìlú wa dà. Òwúrọ̀ àwọn Yorùbá ni wọ́n ní pé ibi tó rí bá dá ní sí ibẹ̀ là ń gbé. Àwọn tó lóun kó wa ti ní ò dáa. Àwọn olórí wa ni ò dáa. Gbogbo nǹkan téèyàn ní nínú ìlú tí ìlú fi ń láṣeyọrí gbogbo ẹ̀ la ní. Àgbóyè ìlú mi tó yẹ pé ìdá kan nǹkan ta ní wọn ní. Wọ́n ti wà òkè gbogbo àwọn aráàlú wọ́n live fine. Àwọn títí wá bí ẹ̀kọ́ ikú tó dé fa ni wípé gbogbo àwọn jẹgúdújẹrá olórí ta ní àwọn ló ń fà á. Àwọn ní tó dúdú lọ́wọ́ fẹ́ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mú ti gbọ́. Àfẹ́ ṣòro ó ṣe wà yìí ṣé o gbé òun ìrìn yìí jù báwo ni ojú ẹ̀rọ máa fún àìsàn kí n máa sọ̀rọ̀ you don't do good when you're thinking so I don't want you to be thinking. Please. Sure. It's egg. Alright, no problem. Tí mọ́mí bá ti gbà, kò sí problem. Ọ̀bẹ́ ni mọ́mí ṣàgbà ni. Tí mọ́mí bá ti gbà máa wà. Kò tẹ́kẹ̀. My mommy. Madame. Ẹ̀rọ ma. Ṣé dáadáa? Okay. Mọ́mí Stella ló pè mí sí. Gbogbo tó ń sọ náà mò ń gbọ́. Mọ́mí ìdí sí ìmọ̀ràn iṣẹ́ yẹn náà la ṣe ń sọ. Ní kí wọ́n ṣàbùjá mo sọ fún yín tẹ́lẹ̀ mọ́mí. Kí ló tún ṣe wá dé tó fi jẹ́ pé Àbújá ló tún fẹ́ wá dà? Nínú ẹjọ́ aláwọ̀ mi ìná àwọn ẹjọ́ náà. A tún wá kèmí nìkan lé. Mọ́mí ìgbà tí mo wá school kọ́ ṣe ń dá wà lé ni. Ẹ ṣe bí màá dẹ̀ mọ̀ pé o ti lọ sí school o sí nílé màá dẹ̀ mọ̀ pé o lọ school ní bọ́tí èyí tó jẹ́ pé ẹ fẹ́ wáṣẹ́ lọ sí Àbújá yìí kí lẹ̀ ń wá káàkiri ní Ṣòkòtò tẹ́ lè rí lábẹ́ Ṣòkòtò tòsí. We always call each other every day. I'll call you every morning, in the night, evening, every time I'm at the morning. You know I can't do without you. It's been only you that can tell it to me. I always call you. Èmi náà lè do without you náà mo ṣe wò Àbújá yẹn jìnnà pé kò wáṣẹ́ sí kò rí. Ẹ jẹ́ kí n lọ bàjá dé kí n ṣiṣẹ́ owó mú. Please now. Ẹ̀dẹ̀ àkùdó lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà ló máa bá ń bẹ̀. Thank you. Tó bá dánwò kó ṣe jẹ́jẹ́ o. Sórí àwọn tá a máa ń pè lọ́rẹ̀ yẹn gbà mí àkóbá ni ní gbogbo wọn. Wà á débẹ̀ tán sí abẹ́rẹ́ sí ní wàkíwà tí ó sì lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ ni màá ṣàṣùgbọ́n pé kò wà very careful. Ẹ má kẹgbẹ́kẹgbẹ́ o. Èmi náà yọjú sí yín lọ́hùn. Àbí ká tiẹ̀ jọ lọ. Mi sọmọdé náà má ìbèbí àwọn ìbèbí. Kí n má lọ. Ṣé máa lọ? Ọlọ́run á bá mi ṣú. Bá ń gbọ́njẹ bí ń pa mí. Yes, ma'am. Bàbá ló ṣe máa ń rí lọ́dún tí fẹ́ kọ́kọ́ mi balẹ̀. I can't even stand it. I can't. Òwò náà wá tipá tí mo ti wà lẹ́kọ̀ọ́. Kò sí nǹkan méjì kan ní tí mo ṣe. Mo yóò bá. It's not what you're thinking. Kò sí nǹkan tó rẹ̀. Kí n kàn lọ síbẹ̀ yẹn kí n lọ mú nǹkan owó wọn kí n lọ ṣiṣẹ́ jẹ kí n bá lè wá establish ara mi níbi padà. Adúfẹ́. Kò sí nǹkan tó rọ̀. Adúfẹ́ gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu náà. Gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. O fẹ́ fi mí lẹ̀ sẹ́kọ̀ọ́. O fẹ́ lọ sí Àbújá. Mi ò ṣọmọ kékeré. Fine. Mo agree pẹ̀lú ẹ pé o fẹ́ lọ ṣiṣẹ́ ni. But àwọn ọkùnrin tó wà bẹ́ẹ̀ yẹn kọ́. O lè débẹ̀ kó rọ́kùnrin mi tó dáa jù mí lọ. Ṣé o ní tẹ̀lé lọ ni? Tó rọ yẹn mi ò tẹ̀ lórí débẹ̀ rárá. Kí ló kèmí àtọkùnrin? Ṣé kò ti fẹ́ lọ ṣe? Mo ro kọjá àbí kọ́. Mi ò ronú débi tó tẹ̀ ń sọ̀rọ̀ rárá. Kí ni kàn lọ kí lọ rówó kí fi establish? We cannot be living like this all through our life. Ṣé wọ́n fún mi lọ́kàn balẹ̀ nísìnyí pé kí n má bẹ̀rù abẹ?
Èmi ò ṣe fún mi. I love you too. Definitely love you. Mom, I'm very sure. Smile for me. Dúfẹ́ ọ̀rẹ́ mi ìwọ mo rí. Mo ti change gan o. Wo rẹ̀ bó ṣe fine. Ilé ẹ bó ṣe ti fine. Abuja babe bó ṣe rí. Mo miss ẹ gan o. Mo miss ẹ bàjẹ́. Ó mọ̀ dá ti rí alas tá ti ṣe tán school. Èmi mo miss ẹ jù. Ìwọ mo rí láìgbà tí. Àbí mo dé sí Ọlọ́run wá ṣàánú mi ni. Ó ń sú mi. Ọlọ́run ṣàánú gbogbo wa. Àmín. Gbogbo àwọn tí wà lágbègbè ń kọ́. Wọ́n wà lágbègbè àwọn dẹ́rẹ́bà jẹ́kí solo skali. Ọmọ Jésù wọ́n wà ń bẹ̀. Ikú Zeword ló wá dùn mí jù. Ọmọ Ṣíkú Zeword. Àbí it's painful and it's so sad but àdúrà náà máa gbà fún mi so keep rest in peace. Amen. Kọ́lọ́run jẹ́ kọ́dún jìnnà sí. Àmín Jésù. Wo so kí ló ṣẹlẹ̀ báyìí? Mo sọ pé vacancy wà yẹn. Mo kàn ló yá mo gbọ́dọ̀ dọ́dọ̀. Mo tẹ̀ ti pack àwọn CVs mi báyìí. Ọ̀la náà bí a kì lọ submit. Adúfẹ́, mo bí ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tá ti wà. Mi ì dẹ̀bi lípò ẹ̀ kó ní nǹkan tá fẹ́ parọ́ fúnra wa. Mi ì ṣiṣẹ́ ní complain náà. Mi ì dẹ̀ ṣiṣẹ́ ní Chevron àbí oil complain. Ìjọ la máa jó. A máa ń jó tà ní. A máa ń jó fún àwọn young billionaires. Wọ́n dẹ̀ ń sanwó wa. Ṣé àdàpẹ́ aṣẹ́wó kọ́ yẹn ṣá? Rárá o, à ń ṣe aṣẹ́wó. A máa ń jó èmi àtàwọn colleague. This is, I don't know, it's kind of. Tí o bá ń ṣe country tí o dá, aṣáájú lọ school. Èmi náà ò ní débẹ̀ náà. Pẹ̀lú ìpínlẹ̀ pé tó bá jọ̀, ò ní yé pàdé. Ọ̀rẹ́ mi, ó yẹ kó trust àwọn. Sori, try to understand the continue price. Sori, eko kola, ewe lo kola sáré ẹ̀kọ́. Sori tó bí mo bá ti kúrò láti fi kan, wọ́n sì bí kan báyìí. Ọ̀pọ̀ èèyàn ò lè bá lẹ̀ ẹnu èèyàn ò lè ká mọ̀. Ìyàwó téèyàn jọ ń gbé ìtọ́sẹ̀, téèyàn jọ ń gbé nílé kan náà. Ẹnu èèyàn kákàtí sọ́kò obìnrin tó jìnnà sí eré. Ó lè lórí ẹ̀. Ṣé sori ìfẹ́ tó wà láàrin rẹ̀ ìfẹ́ mi àti àbúfẹ́ ti kọjá ẹyẹlé tó bá onílé jẹ tó tún bá onílé tó wá jẹ ọjọ́ ọdún yẹra ìfẹ́ wa ti kọjá bẹ́ẹ̀ ṣé mo bí òkun bó ṣe fẹ́ tó ohun bó ṣe tóbi tó ìfẹ́ tó wà láàrin mi àti àbúfẹ́ ó jù bẹ́ẹ̀ lọ. Yes wọ́n àwọn ọjọ́ tó ń lọ bí báyìí àbúfẹ́ kéwù èmi kan àánú mi tún ṣe mo tún bá ké. Abẹ́rẹ́ Ọlọ́run. Má sọ fún mi òkè máa lọ ìgbà tó bá ti dé má wọ ìwà bá mi. Kọ́tọ́ mo tó máa tún ṣe orúkọ bí èèyàn fún yàn èèyàn sọ pé èèyàn máa sọ pé èèyàn ní dúró de of course máa dúró de náà máa dúró de àtúnfẹ́ nífẹ̀ẹ́ mi gan-an wọ́n wo bó ṣe kíjọ ìwúkọ́ wọ́n bá ké torí kó fẹ́ fi mí lọ fẹ́ lọ ṣiṣẹ́ kò sí kó fẹ́ lọ ṣe kankan o ó fẹ́ lọ ṣiṣẹ́ ó tún sunkún torí mi. Tó bá jẹ́ kúrò yẹn pé ni ò ní máa sọ fún mi pọ́nmọ́ yìí nífẹ̀ẹ́ ẹjọ́ má bínú tó bá lọ sí Àbújá bí ìgbèrè ló máa kà. Wo ọ̀rẹ́ tí bá lówó máa ra tíkẹ́ẹ̀tì tí bá dẹ̀ ra tíkẹ́ẹ̀tì dín wọn náà wà wá débẹ̀. Jọ ṣé tó bá yẹ gbéra mi ló ṣe máa land lọ́hùn ni ìwọ náà wò láàrin 1 hour yẹ wòye distance tó wà bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kò yàn ń kú gbọ̀ngbọ̀ wá ẹlòmíì kò fẹ́ ọmọ yóò lè padà wá bó wá fẹ́ ẹ kò lè padà bó wá fẹ́ ẹ dẹ́kọ̀rọ̀ mi dẹ́kọ̀ yí ẹ o. Fẹ́mi kí ló dé kí ló ṣẹlẹ̀ gan ẹ dúró kí n tiẹ̀ nínú ọ̀rọ̀ wa ni kí ló láàgùn jìnnà látàrọ̀ irú ọ̀rọ̀ burúkú ló sọ jáde lẹ́nu yẹn kí lọ́wọ́ ọmọ mi kí n fa àtúnfẹ́ sílẹ̀ àná mo máa advice nínú advice yẹn mú láyé ẹ̀ ló sọ kí n tiẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló kọ́ ẹ bẹ̀ sọ fún mi kí nìkan tó kọ́ ẹ tó gbọ́rọ̀ lọ́rọ̀ tó gbé yẹn sórí ṣé o yóò wí tó palẹ̀ ẹ̀kọ́ yẹn wọn máa kí pa fún ẹ ìwọ gbogbo ni kókó ìlà kó lẹ́kọ̀ọ́ kó là kó lẹ́kọ̀ọ́ kó kàn ẹ́ kó fi wálẹ̀ kó fi fẹ́ ìfẹ́ tó ń jò tó ń fún àìdẹ́bíbọ̀ ní ìrísí wọn dùn ó fẹ́ pọ̀ ó fẹ́ wọlé fẹ́ rábà ṣé ó fẹ́ dé ṣù ní ẹni. Ẹgbẹ́ ni ìwọ náà gbọ́ kó fi mílẹ̀
kò sí tó pọ̀ ẹ̀bẹ̀ oníkàwé fi kókó fi kan tó jẹ́ títí ọkọ̀ fi ṣọ́ọ̀tì tiẹ̀ náà. Ẹ wo bí ìmọ̀ kó máa bí ẹnu a ṣe ń bára wa sọ̀rọ̀ ní ṣe bọ́ọ̀ lẹ́yìn ìyẹn mi ṣáà lè ló tọrọ lẹ́ẹ̀dẹ̀ má bẹ̀ẹ́ sọ. ẹ ò sọ̀rọ̀ àbífẹ́ ló máa sọ bẹ́ẹ̀ àwọn ọmọ gbogbo nífẹ̀ẹ́ àlùfẹ́ kan náà àmì láìkẹ́ àbí tí bá ti ń bí nípa máa tijọ́ ìwé kan. ọkọ̀ àdìgbẹ́. bí mo sọ fún pé mo fẹ́ mú ọ̀rẹ́ mi kan wá sí àmìwá àjọṣe kéré ni alẹ́ àná ló dẹ̀ ti dé síbí bọ̀ torí outing tẹ̀lọ̀ kò jẹ́ kí n lè mú wá Àdùfẹ́ ni orúkọ ẹ̀ Queen ni. ìyá báwo ni. wọ́n kì í. kí n tó sọ anything máa fẹ́ káwọn tó kù kó introduce ara wọn sí ẹ kí wọn náà dẹ̀ sọ orúkọ ẹ̀ fún wọn. Anyway, I'm Margaret. As for me, I'm Kemisola by name. Nice meeting you guys. Bọ́lá mi ṣe sọ Àdùfẹ́ lórúkọ tèmi. Mo rí pé òun wò pé sóhun ọ̀jú báyìí náà lọ àjù báyìí lọ àpọ̀ gan ni àwọn tó kù àwọn ti lọ fún show sórí níbi tá pọ̀ dé àti òdìndín ìlú kan. So mi ò mọ̀ bóyá ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kó sọ fún ẹ bí ó ti sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún ẹ. Okay, nevertheless I will still do my duty. A ní àwọn rules kan láàrin wa ń bí báyìí iṣẹ́ ijó là ń ṣe tí a bá ti wá lọ́jọ́ anybody nínú wa ò gbọ́dọ̀ tẹ̀lé ọkùnrin lọ kò sí bí ọkùnrin yẹn ṣe fẹ́ fi owó entice ẹ̀ tó o gbọ́dọ̀ tẹ̀lé ọkùnrin lọ ó ní láti darí sí bí báyìí that's number 1. Number 2 ọkùnrin ò kí ń wá sínú ilé o bá láfẹ́sọ́nà kò ní sugar daddy kò ní ìtọ́jú fiancé lọ kò gbọ́dọ̀ wẹ́ wá sínú ilé ẹ lè máa pàdé ara yín níta èyí tó wá important jù tí mi ò kì í fi ń báyàn ṣeré tó lè dájálẹ̀ láàrin èmi àtẹ̀yàn òun ni owó 10% tèmi o gbọ́dọ̀ máa mú wá fún mi. Is a deal. Then nǹkan tó yẹ kí n fi síwájú nìyẹn ṣó mọ́jọ́ ṣá. Queen àjọṣe kékeré ní kòkòrò ní bó ṣe wà yẹn ó ń jó kinní kan ijó. Queen, kò ní ibi tí ò bá ti sáyè láti ń jiyàn jàkadì ẹ wò ṣe bá máa ṣe baptist fún un ẹ jẹ́ ká ṣe fóun náà. Bọ̀ mo ṣì ní láti béèrè náà kó tó di pé a máa waste owó sọ pé a fẹ́ baptist mo mọ àwọn tó máa ń fi bàtà jó disco. Queen èmi mo mọ ilé ìwà bí kí ni ṣe sọ ẹja baptist ẹ ló tán ẹ wá rí i pé kòkòrò ni tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin kan máa rí i pé no wípé Stella tún mi lè wọlé. Okay, if you say so. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Àdùfẹ́ baby, it's Àdùfẹ́ baby. Ayé, èmi mo láyé mi. Living my life 'cause èmi mo láyé mi. I dey live my life, I no send no. Kò báyé. My life till the end, it's my life, you get your life, it's my life. I go live it the way I want to. It's my life, you get your life, it's my life. I am the emotion. You the beef, I the flex. Oh yeah, tell me reason why you the vex. Just like it. Hey. Àdùfẹ́ àbí kí ló pé ra ẹ̀? Bẹ́ẹ̀ ni Àdùfẹ́ náà ni. Irú ijó burúkú wo ló ń jó yìí? Ìgbà tó rí orin tó dùn báyìí tó lè jó sí jọ orin wo ló wá fẹ́ jó sí náà? Tó ń jó bí ẹni tí wọ́n fi remote control ẹ̀. Irú ijó wo nìyẹn? Níbo ló ti mú yẹn wá? Àdùfẹ́ má disgrace me now. Wọ́n ètò ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà. Ṣo fẹ́ disappoint mi lójú pọ́ìn tí mo ti pọ́n ilé. Àmọ́ gbogbo ṣe ń lọ náà gbogbo curious gbogbo 4 points. Ọ̀rẹ́ mi ṣo fẹ́ tajútajú ni. Má disappoint. Ó rí pé mo ti pọ́n ilé Queen dẹ̀ ti ń bínú. Okay, ma try. Queen, ẹ jọ fún one the last time. Okay. It's Àdùfẹ́ baby. It's Àdùfẹ́ baby.
Just like King Kong, me they big up my chest. We are the best, nevertheless I'm living my life, oh. My team, them all, oh. No doubt, oh. We taking over all around, oh. Yeah. My music movie, they all go big. Money, the motion, yeah, me go yeah. I live my life to the fullest, my giant. So gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé ká kọ́ a bigger hotel tí a ti máa ṣe meeting wa. Màá fẹ́ ká kọ́ a bigger clubhouse tó máa worth about 800 million naira. So tí a bá yẹ iye tó wà nílẹ̀. A ti ní tó 545 million naira. Iyekíye tó bá kù, èmi as the chairman of this Young Millionaires Club, agbára mi gbé. Olówó láyé mọ̀. Young billionaire. Olówó láyé mọ̀. Ṣé ti wá rí ní TV pé Àlàbá ní bàbá? Ẹ̀yà Àlàbá ní bàbá. Àwọn kò ti gbà. Ṣáwá, ibi ṣí fìlà o. Permission láti ọ̀dọ̀ yín sáà. Ìgbà tí ẹ̀mí ti ṣètò ayé. Àwọn àgbàlagbà lè kalẹ̀. Ọmọ sọ wípé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé. Permission láti ọ̀dọ̀ yín. Permission granted. Ẹ gbé kiri yẹn sókè, ẹ jí sókè bẹ́ẹ̀. DJ yẹn dá. Lọ. Wòlídà Ajíbọ́lá ṣe rí nínú ìjọ mímọ́ yìí ó dáa kéèyàn tẹra mẹ́sìn
tẹ́ bá wo orin ìjọ mímọ́ ó ní pé ẹ tẹra mẹ́sìn yìí ẹ̀sìn ni yóò gbà wá là ẹ jọ̀wọ́ ẹ súnmọ́ Ọlọ́run tẹ́ bá wà tẹ́ bẹ̀rẹ̀ nínú ìjọ yìí mo rí àwọn iṣẹ́ tẹ́ ń ṣe náà bẹ́ẹ̀ ń ṣàkitiyan bẹ́ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ bọ́ọ̀lù ṣe ń gbàkóso mo mọ̀ pé ilé ayé náà gbọ́dọ̀ ṣiṣẹ́ o sẹ́rẹ́ tó bá ṣe tọ́lọ́run ó máa rí àánú gbà bíbélì ní pé ẹ kọ́kọ́ ṣe tèmi náà tẹ́ ẹ bá ti ṣe tèmi gbogbo nǹkan tó kù kékeré ni àwa yóò jogún ayé n fẹ́ sọ̀tọ̀ kan fún yín ìgbà tí mo wà pẹ̀lú pápá jẹ́ kó yé mi wípé o gbọ́dọ̀ ṣiṣẹ́ ní ìjọ mímọ́ yìí gbogbo nǹkan tó kù ẹ̀yin náà wà yíká báyìí ẹ wà yíká Ọlọ́run ẹ wo iṣẹ́ ẹ wo ilé ẹ everything tó bá ti ṣe tọ́lọ́run Ọlọ́run á ṣe tiwa náà ẹ súnmọ́ Ọlọ́run n fẹ́ kẹ́ ẹ mọ̀ kí nìkan pé nǹkan tó dára ó fẹ́ àdúrà eléyìí tó kù dé káàtó náà àdúrà náà ló fẹ́ tá a bá ti ṣe tọ́lọ́run gbogbo nǹkan tó kù kékeré ni bẹ́ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa tí àlá ti ṣe àbí ẹ ti ní pẹpẹ lẹ́yìn ni. rárá sá ṣe rí mo really appreciate pé ẹ pè mí ẹ bá mi sọ láti tọ́ mi sọ́nà ẹ wò sá ṣe rí kò rọrùn bẹ́yẹn náà kì í ní pé mo dédé fẹ́ fi iṣẹ́ ara sílẹ̀ ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó wà lọ́rùn mi. hallelujah. ẹ̀yin mo wá rí sàn. èmi. bẹ́ẹ̀ ṣé kò sí o. lórí ọ̀rọ̀ ọkọ tí mo bá yín sọ pé mò ń wọkọ̀ mo fẹ́ ní kí n sọ fún yín pé Ọlọ́run ti pèsè ọkọ ayé fún mi. hallelujah méje. hallelujah 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 hallelujah. ṣe rí kan tó kọ sọ wá. Jésù ṣeun ṣe rí ilé ìtọ́nà wa ṣe fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bọ́mọ yín lọ́wọ́ ṣe bá dáwọn ọ̀pá tẹ̀yìn náà wò tí ẹ mọ̀ pé kò tọ́ ẹ kọ̀ wọ́n sílẹ̀ àwọn ọ̀wà tẹ́ mọ̀ pọ́kùnrin ò ní nífẹ̀ẹ́ sí ẹ má ṣe é ṣe mọ̀ pé tẹ́ ẹ bá wà wà kú wà ẹ máa rí ìrìkúrè so àwọn ọ̀wà bẹ́ẹ̀ ẹ máa. Wọlé Jíbọ́lá ẹni kan tí mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín sí nìyẹn ẹ wo ṣe tọ́lọ́run ṣe ẹ jẹ́ ká súnmọ́ lọ́run ẹ jẹ́ ká gbàdúrà. Jehova Jésù Kristi lẹ́nu Michael ìwúmọ̀fẹ́ ọba wa àti Ọlọ́run ọmọ rẹ wọ. gbogbo ẹja wọlé lọ́wọ́ gbogbo ènìyàn jẹ wọ́kọ̀wọ́ àwọn ṣe ni oyè jábọ̀ owó ti dé wàlákàlà bá ti dé aleluya abá ti ṣe kó bá rè ọmọ ayé jésù wọn mi jẹ́ kájà ayé tó bá fẹ́ mi ọmọ lè rè rẹ́jọ pẹ́ tí ẹ ó ti ṣeré àwọn bíbá ọjọ́ gbèsè àjíwọ́lá bàbá bíọ́lá orúkọ lórí mo lè wọlé. When I'm sexy body, check out sexy body. I'm a sexy body.
You're looking so beautiful. Thank you. So sexy. You know, watching Jones Allen, I couldn't just take my eyes off you. Like seriously. I might wonder pé kí ló dé tí mo ṣe pè wá sínú private suite mi lókè. The reason is, you see, mo fẹ́ kí o fún mi ní private dance, half naked. I want to see something only my eyes can see. I can't do that. Name your price. You know me. Nǹkan tó bá ti dilẹ̀ báyìí, there's no right price for it. Come on, just name it and I'll pay. 100,000. 200,000 naira right here, right now. Let's make it a deal. For real. Damn. Mo fẹ́ fẹ́ jọ àdùfẹ́ sùn yìí. Ṣé imagine pé bá ṣe wà club lánàá, àdẹ̀wò àdùfẹ́ tì. Mọ́bi tó lọ, ọ̀ǹtí bá ṣe jọ́pọ̀ lílà rẹ̀ láṣẹ rí. Ẹ má dá lóhùn. Ìgbà tí mo máa fi kúrò láàrin wọn, òun kàn tí wàá kárí ìdìbò ìṣe lójú lọ́wọ́. Chairman ló pè mí, so wọ́n wá mú lọ sí yàrá kan. Wọ́n wá ní ẹ̀ẹ́dì jó fáwọn pé half naked. Mi ì tẹ láìka ìdí àyè rárá ṣùgbọ́n ìgbà tó ń insist máa wò pé jẹ́ ń jó. Wọ́n fún mi ní 200,000 naira. 200,000 naira. Ẹ̀yẹ́ mọ̀ pé ọ̀pẹ tají náà everybody sọ̀tún. So mo ṣe wá ń sọ sí mi ní kí n sọ fún mi. Adẹ̀yọ dénú ilé lánàá. Aago mélòó náà la ṣe jí sí? It's just 11 a.m. Máa sọ fún ẹ náà. Okay o. Ṣé o ti lọ bá mi fi 10% tèmi sí account? Definitely I will. O ti lọ fi sí àbó ṣe fẹ́ lọ fi sí. A ṣe jí náà ni it's just 11 o'clock. A ṣe jí báwo? Ìwọ ti jí, o ti wẹ̀, o ti ṣe makeup. Òun ti jí, o ti ṣe makeup. Èmi náà ti jí, mo ti ṣe makeup. Ó wá ní pé 11 ṣẹ̀ṣẹ̀ lù níjọ́. Nǹkan tó lè dájà lé ní 10%. Bá mi lọ fi sí 200,000 naira. Jòkó oníṣòrí burúkú bá mi lọ fi 10% mi sí. Alright, my Ṣé a máa? Adùfẹ́. Bestie mi. Máa fẹ́ ṣe àtìmọ́. That is why I love you. I love you. Queen, ìbọn wa dáadáa lọ́mọ. Ọmọ dáadáa. Adùfẹ́ tí ò kọ́ mọ̀. Hello, Adùfẹ́. Ṣé ló mú ìwà? Adùfẹ́ sọ fún mi tó bẹ́ẹ̀ tó mú ṣẹ́ ni. Sọ fún mi máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Jọ́ torí tọ́ náà, ó dá má bínú sí mi lórí nǹkan tí bá tiẹ̀ wá ṣe fún ẹ. Má bínú jọ́ torí náà Adùfẹ́. Bí ṣe bá ṣe sọ gbogbo ọ̀rọ̀ ilé yìí. Òun tí bá ti gbé kan lẹ̀ mú busy nìyẹn, ó jẹ́ kó understand mú busy now. Jọ́. Sà máa pè é padà jàre. Adùfẹ́! Hello? Ẹni ti bàjẹ́ o. Bébè ìlú ọ̀kẹ́ mo ṣe bébè sí ẹ́. Kí ni mo ṣe gbogbo? Kí ni kan tí mo ṣe gbogbo? Kó tí ẹ sọ fún mi máa tọrọ ìdájí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀. Bébì, mo ti sọ fún ẹ pé kò fi iṣẹ́ tó ń ṣe ilẹ̀. Ṣé o mọ̀ pé iṣẹ́ dọ̀tí? Ó wọlé bóyá fún ẹ̀ bóyá dùn lọ́mọ. Mo ti ṣe àwọn smells. Mo ṣe olóṣù kò make sense now. Owó kọ́lé ilé ẹ̀jàre mo mọ rísì tí mo fi ń ṣe. Ṣé owó lo fẹ́ ni? Ṣé mọ́tò ni? Ṣé ilé ni? Mi fẹ́ fẹ́ ẹ ni o, mo fẹ́ fẹ́ ẹ sílé ni. Bí aya mi, ó gbé ẹ sílé. Owó kọ́lé ilé ẹ̀jàre. Sẹ́tù mi jẹ́ máa lọ. Ga o.
lórí ìròyìn ìlú ọ̀rẹ́ ṣe. Ọ̀rẹ́ mi ò fẹ́ kó fi ronú ṣe ra ilé ṣe o. Wo bí ọ̀rẹ́ mi tọkùnrin kan tó bá tó yẹ ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa gbórí sáré ẹ̀ kọjá. Sórí best thing fún ẹni wípé kò bọ́ síta gbogbo ọmọ mi tó máa gbé fẹ́ ẹ lọ́wọ́. O lè sọ fún ẹ pé bó ṣe máa rí lélẹ́yìí. Ẹ wo mú ìwà èmi sọ fún ẹ lẹ́nu ìfẹ́ ọkùnrin sí ẹ létí. Mo jẹ́ kó yẹ pé love across the ocean who can last long distance ni. Mo dẹ̀ ń bèrè lọ́wọ́ ẹgbẹ́ àyè pé bíríìjì mi ò ló máa kàdá Àbújá oníwò ní 1 hour ọmọdé bẹ̀ ṣé wọn náà ti wá lójú ayé ẹsẹ̀. Obìnrin wọn ṣe nẹnu fún olórí burúkú ló pọ̀ nù wọn. Yóò wá máa sọ fún mi pé ẹ kò sí nǹkan tó máa yà yín o tó bá tiẹ̀ máa yà yín fọ́tò ló máa yà yín pé sọ̀rọ̀ àìdí méyọ̀ kan lórin tó kọ yà wá. Best fún ẹ ní pé kò jẹ́ àọ̀ tó bá rìn sí gbòòrò kó tó dé street wide kó tó dé end street wide wá rí ọmọ mi tó dájú Àdùfẹ́ lọ tó máa fi replace. I know you love her so much but ọ̀rẹ́ mi gbọ́rọ̀ ìfẹ́ kúrò ń bẹ obìnrin ò ṣe nẹnu fún wèrè ló pọ̀ nù wọn wèrè. With time. I don't think I can survive this. I love Àdùfẹ́ so much. Àdùfẹ́, I love you. I love you. I love you so much. Mọ́tò wọn nílé. Ẹni tó kọjọ́ sí níbi post ní ìṣẹ̀lẹ̀. Àìwùkọ́ ni wọ́n jẹ́ àwọn oníkà sọ́ọ̀nù. Ó sọ̀rọ̀ wọlé jọ àyè ní ìtúkà wa. Olórí fún ọdún máa bọ̀. Mo fi ẹ̀nà àwọn àmísìkọ̀. Ọgbọ́n àti ìṣàkóso. Sí wà lájẹ́ ìṣòro torí ló ti ń dá ìṣàkóso. Sister Àdùfẹ́, ṣe rí ẹ̀nàbínú àwọn béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o. Mo rí pé mo ṣe rí ní church pé ẹjọ́ èèyàn tí ó wà responsible ṣùgbọ́n at the same time náà nínú ẹ̀mí mi máa ń bá mi sọ àwọn nǹkan tí ó jẹ́ pé tí mi ò bá béèrè lọ́wọ́ yín kọ́dọ̀ máa lọ kà sí ẹ̀ṣẹ̀ fún mi. Ẹjọ́ iṣẹ́ wo gan lẹ́ ń ṣe? Accessories ni mo máa ń ta, ladies accessories, wave on, jewelry, anything ladies wear ṣá mo máa ń ta. Ṣé mo pé èèyàn lè farapamọ́ fẹ́yàn ṣùgbọ́n èèyàn lè farapamọ́ fún Ọlọ́run. Ìrọ̀lẹ́ pa mo mọ̀ pé rọ́lẹ̀ ń pa ẹ̀mí mímọ́ gan mọ̀ pé rọ́lẹ̀ ń pa ẹ̀yin fúnra yín gan mọ̀ pé rọ́lẹ̀ ń pa ṣé kò ń ṣe iṣẹ́ bí iṣẹ́ nàbì bí aṣẹ́wó nǹkan kan lè ṣe. ẹ mọ̀ pé jẹ́ kí n explain fún mi. Kò ń ṣe nǹkan tẹ̀rù yẹn sà. Ọ̀rẹ́ mi gangan ló sọ fún mi pé kí n máa bọ̀ l'Àbújá wípé vacancy wọn àbí iṣẹ́ àwọn gbogbo àti máa fi débi báyìí another thing ló sọ fún mi which is pé ó ní òun ń jó so kémi náà join òun àtìgbà yẹn ṣá àjọ máa ń jó ìgbà tí ó ṣiṣẹ́ náà ti máa ṣe náà ló jẹ́ kí n kò gbà yẹn náà bẹ́ẹ̀ at least for the meantime kẹ́lẹ́ máa wà wò ìjọ tí mò ń jó yẹn náà ẹ̀mọ̀ mo kàn fẹ́ fi gàdá owó díẹ̀ lọ fi establish ara mi lẹ́kọ̀ọ́ padà nǹkan tí mo kàn ń try láti ṣe nìyẹn kò ń ṣe pé inú mi dùn síbẹ̀ yẹn náà nǹkan tí mo ń try láti ṣe nìyẹn sà. Hallelujah.
Sherry, máa fẹ́ kí ẹ ṣe kíni kan. Torí lójú tèmi, kò sí yàtọ̀ nínú ẹni tí ó ń jó, tó ń jó nílé ijó, tó ń ṣe alájòta. Mọ̀ pé bẹ́ẹ̀ ṣe pé ní alájòta ẹ̀ náà ẹ̀kan tó ń pọ́nlé ni. Èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ ká tún tọwọ́ bọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n láàrin èmi àti a mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe ju ká jò lọ. Ti mú wo nà bí mọ́. Ṣé wá rí tí ẹ bá lè jáwọ́, ìbá dára, ìbá sàn. Torí Bíbélì wípé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. Ó ní ìfetísílẹ̀ ṣe kíni, ó sàn ju ọ̀rá àgbò lọ. Tí ẹ bá lè fi ara balẹ̀, tẹ jáwọ́ nínú àwọn ìwà tí ó mọ́. Ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò lójú mímọ́ rẹ̀, ẹni tó ní ọwọ́ mímọ́ àti kíni àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sásán, tí kò sí pride. Òun nìkan ní orí ìbùkún wà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Kò sí nǹkan tó lé bẹ́ẹ̀. Tẹ́ bá lè jáwọ́, tẹ́ jẹ́ kí ọ̀nà yín mọ́ níwájú Olúwa, ẹ rí i pé kedere báyìí ni Olúwa máa la ọ̀nà fún yín. Ó mọ̀mọ́ tẹ̀ ń rò, ẹ̀rọ ti pé jíjẹ mímu àbí? Wọ́n ní pé àwọn ó ní ọmọ kìnìún wá ṣe kíni, wọ́n máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Ẹ̀yin mọ̀ pé àwọn ẹyẹ ojú ọ̀run tẹ̀ ń wò yẹn, wọ́n kì í gbìn, bẹ́ẹ̀ ni wọ́n kì í fúrúgbìn. Ṣùgbọ́n kíni? Ṣùgbọ́n wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń yó. Ẹ wò, tí ẹ bá lè jáwọ́, gbogbo ohun tẹ́ máa jẹ, tẹ́ máa mu, Olúwa á ṣe é. Olúwa á ṣe é. Torí ara yín ni o, kì í ṣe nítorí ẹni kankan. Nítorí ara yín, kì í ṣe nítorí ẹni kankan. Ọlọ́run ràn yín lọ́wọ́. Adúfẹ́, like seriously, kò sígbà tí bá rí ẹ tí mo kì í filẹ̀. Come on, mú nǹkan náà. 1963, red wine from Salamanca, Spain. Rego fine one. Okay, it's cool. That's cool. But kò sígbà tí bá wò ẹ́ báyìí, I feel this chill all over my body. Kò kí n yé bí bó ṣe máa ń ṣe mí. I actually have a soft spot for you, for real. You know, obìnrin ò kí n ṣe problem mi. I have a lot of them, but there is something special about you. You are so beautiful. Thank you. Gosh. Ṣùgbọ́n pé ó ti tọ́jọ́ mẹ́ta tí ó ti máa ń fún mi ní private dance, you know, half naked. So mo ti máa ń rí ẹ like, and ó máa ń dàbí pàtó ẹ pé mo fẹ́ la sweet, mo wá bọ́ nylon tó wà lára ẹ̀. Ṣùgbọ́n pé o lè feel taste sweet yẹn. So nísìnyí, mo fẹ́ bọ́ sweet yẹn kí n fi sẹ́yìn, mo fẹ́ mú adùn tó wà nínú sweet yẹn kankan. Ìlú mo kàn tí ń fojú rí, but nísìnyí ó wù mí kí n taste it. I don't understand. You know, I just want to get down with you. Ó yẹ kó tí mo try láti sọ now. Ó kì í ṣe ọmọ kékeré. Stop acting for me. No, I don't do that. You don't get it. No, I don't do that. Do that. Excuse me. Ṣé kó máa dùn fún ẹ̀ ṣe nǹkan tó tó yẹn? Hey! Fún chairman! So, hey! Mo mọ̀ nǹkan tí chairman lè ṣe. Yes, I know. Okay, I'll take necessary actions.
I will. Kò sí lè. Ó dọ̀là kó tó dé. Ó ṣe gan ni. Olóòmọ ló ní kémi àti ẹjọ́ lọ́rọ̀. Mi ò kàn ní mọ nǹkan tó máa ṣe, wá kàn dédé work wa out níjọ́ kan ni. All right, ó ṣe gan. Ó ṣe gan, I'm very grateful. Hey, alákòóbá máa lọ máa dùfẹ́ ìkẹ́. Àwọn ọkùnrin náà, àwọn ọkùnrin. Ojú tó bá yẹ kó fi ríran wọn ní fi ríran ló máa fi ń tẹ̀lẹ̀. Ìgbà tó rí Stella yẹn ń bẹ̀ tí wọn ò lé tó wá jẹ́ àdùfẹ́. Now, tell me. Ṣé o fẹ́ sọ pé o mọ bí màá yẹn ṣe jẹ́ ni? Why is the workout kúrò níwájú wọn? But sister, mo rántí first time. Hey! Tani sister, call me queen. Okay, queen. Mo rántí first time máa kọ̀ wọ́ bíbá. Ẹ̀yin náà lè sọ pé ká má máa tẹ̀lé ọkùnrin tàbá lọ club. Wọ́n tí mi ṣe tẹ̀lé nìyẹn. Ṣé tí wọ́n bá sunkún ò kí ń ríran ni? Irú mọ́ yẹn la wá sọ ni. Àwọn Yorùbá gan sọ pé tá bá ń sunkún, ó yẹ ká máa ríran. I wouldn't want to exploit myself. Hey, keep on pa Anjo. Ejo. Ta ló mú ẹ wá náà? I hear you talking. O sọ English. You don't want to exploit yourself. Ṣé rí máa tí òun yẹn tó bá ní ká má jọmọ́ ní club yẹn? Jọmọ́ nìyẹn. Ìwọ wá workout kúrò níwájú ẹ̀. Ìwọ náà dà. Ìwọ rèé. Ìwọ kínkínní. Àwọn tó sọ pé ìfẹ́ fọ́jú wọn parọ́. Tí kò bá ń ṣe wípé máa yẹn gan love miss road ni wọ́n. Wọ́n rí àwọn tí wọ́n package, tí wọ́n ní hips, tí wọ́n lẹ́yìn, tó níwájú tó ga. Àwọn náà sọ pé àwọn like wọn. Ó wá jẹ́ wọ̀. Àwọn tó sọ pé ìfẹ́ fọ́jú wọn parọ́ lóòótọ́. Ó wá wo rẹ̀ tó gbé rẹ̀ ga. You now worked out on him. Mi ò lẹ́jọ́ báyìí o. Mo fún ẹ ní 3 days. Just 3 days. Tí o bá lọ tún ibẹ̀ yẹn ṣe. Sister. Ta ni sister yìí? Call me queen. But girls, kò tí ẹ kọ́ ọ̀rọ̀ ètò gbogbo ilé náà. Tó bá yẹ pé èmi ni ṣá máa ń kọ ẹnu sí ni, mo ti ẹ̀ jẹ́rìí ara mi. Èèyàn tí ó ti fẹ́ ní 200,000 without anything. Ó fuck up. I don't imagine. Gbọ́nà, tó bá ti wá bá ẹ̀sùn tán kọ́. Ṣé máa yí tó máa fún ẹ? Adúfẹ́, wàláhì ó disappoint me. Mo imagine pé tó bá lọ, bí 1 million ló máa fún ẹ, kó tún wá gbajíwagàn, kò sí ọ̀ tó gbajíwagàn ní gbogbo àrí náà. Ó wá lọ wá ní pé kinní kan. Wàláhì tàlẹ́ ó disappoint me. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Mo kò imagine irú ìwọ Adúfẹ́, ìwọ. Mo mọ̀ ẹ́ náà. Owó ló ń prove somehow saint àbẹ̀wò. I don't even know what to call it. Stella, you of all people, we expect you to do so. So le máa sọ̀rọ̀ bullshit by then. I am very disappointed in you. Why do you support? I'm your best friend. So you guys are best of the same. I don't care. Man, I don't expect this from you. I don't care. Very disappointed. Wow. Stella, you le sọ̀rọ̀ kan báyìí. Mo lè sọ. Madam disappointed. Rí pé stupid gan. Tí kò bá kí n ṣe pé mi ò like láti máa ṣe pé màá sọ wípé olórí burúkú ni ọ̀tẹ̀. Ìwọ. Ṣé mo rẹ́dìrẹ́ rẹ tí gẹ́ọ̀ yìí tó lọ kó yí mi lọ́dọ̀ chairman? Ọ̀dọ̀ chairman ni mo ti ń bọ̀. Ṣé mo pé mo offer chairman ní 2 solid beautiful girls. Chairman sọ fún mi pé it's either Adúfẹ́ or nobody. I now stood solo. Mo gbé ara mi. Mo gbé fún chairman. Ṣé mo pé chairman reject me? Queen. He turned me down. Ó máa fi Adúfẹ́. Wọ́n sọ fún mi pé àfi kíní. Now, mo ti rí pé tí mi ò bá tètè lé ẹ, ó máa cause problem for me. Adúfẹ́. Ma. Adúfẹ́. Ma. Adúfẹ́. Ma. Mélòó ni mo pè? Ó dàbí pé mẹ́ta. Ó dàbí pé mẹ́ta. You are a fool. Listen and listen good. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo fẹ́ kó wọlé, kó kó ẹrù ẹ̀, kó dẹ̀ kúrò nínú ilé fún mi. Àǹtí kò tí ì lè tó yẹn mọ́. I have spoken.
Ó ń lọ dáná. Oh. Ṣé kò wá nira díẹ̀ láti débi pẹ̀lẹ́rù yín? Ṣé owó ọ̀kẹ́? Ẹ pẹ̀lẹ́. Kí ni ká fi ṣe lálejò báyìí? Ẹ wo tó bá ṣọpẹ́lọpẹ́ yín mi bá ti wà lẹ́kọ̀ọ́ báyìí galaba ń ṣiṣẹ́ ní mi bá ti máa gbọ́ báyìí mo really appreciate gan-an ẹ ṣé gan sa. Ṣe rí Olúwa ló lọ́pẹ́ ẹ̀yin náà ti rẹ̀ tẹ̀lé ohun Kristi lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni kábàámọ̀. Ó tẹ̀yà mí lẹ́nu kan tí Stella ṣe mí expect ẹ̀ from her at all. Ẹ jẹ́ ká rí pé Olúwa fẹ́ mú yín láti yẹra fún àwọn ẹgbẹ́ òwúrò ni tàbí kí Olúwa fẹ́ yín kò ní ọ̀fìn. Ọlọ́run fẹ́ kí ẹ yẹra fún àwọn ọ̀rẹ́ tó lè máa mú yín dá ẹ̀ṣẹ̀. Bíbélì wípé ẹgbẹ́ búburú ṣe kí ni ó bà ìwà rere jẹ́. Lórúkọ Jésù ilé tí ẹ gbọ́ ọ̀sẹ̀ Kristi lẹ́nu yìí ẹ̀rọ ayọ̀ bẹ́ẹ̀. Ayọ̀ Kristi ajẹ́tì yín. Ṣeré yàrá tó àmì bẹ́ẹ̀ ni yàrá àlejò ẹ lè farapamọ́ síbẹ̀ for the meantime ṣe Olúwa ṣe àánú. Ẹ sọ pé ẹ kó àwọn credentials ní WhatsApp jáde. Ẹ ó wà ní box mi mú kó wá. That's good. Ẹ máa fún mi ní CV yín àtàwọn documents tó wà necessary so àwọn àwọn èèyàn kọ̀ọ̀kan méjì mẹ́ta fọ́tà lè bá yín fún ẹ máa lọ́wọ́ náà. Hello sir. Mo ní kí n pè yín pé time ti lọ ni. Ìyá èmi náà tí mo bẹ́ẹ̀ náà pé traffic. Ẹ ó kí ọ̀rẹ́ sir. Wọ́n lọ́ máa ṣọ yín lọ. Jẹ́kẹ̀kẹ́ sir. And so put me on that way. Hello? He's such a nice guy. Oh, I wish. Kúrídà Jíbọ́lá, má bínú pé mo pè é. Ó ní ọ̀rọ̀ kan tí mò ń gbọ́ nínú ìjọ rẹ̀. Ọ̀rọ̀ yẹn dẹ̀rẹ̀ mo ní kò lè jẹ́ kò lè possible. Wọ́n ní pé ìwọ àti Sister Dùfẹ́ pé ẹ̀ ń ṣe wọléwọ̀de pé bí àǹkan wà láàrin mo rò pé position mi láti béèrè lọ́wọ́ ẹ̀ mo lẹ́ kí n pè ẹ́ sí mo fẹ́ kó jẹ́ kó tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi. Olùṣọ́ inú mi dùn pé ẹ pè mí ẹ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi ṣe rí níwájú Ọlọ́run ọba láyé tí a kò gbọdọ̀ pẹ̀ jẹ́rìí rọ́ níwájú olú ìjọ mímọ́ kò sí nǹkan kan láàrin èmi àti Sister Dùfẹ́. Ó tọ́ ni pé wọ́n níṣòro ilé gbé tí mo dẹ̀ mọ̀ sí. Nígbà tó jẹ́ pé mi ò níyàwó lé mi ò ní kankan kò sẹ́mọ̀ tó ń lo bẹ̀ àǹtí bàbá náà ni mi ò ní kankan lọ́kàn sí wọn. Ọlọ́run ọba láyé tá a gbọdọ̀ pẹ̀ jẹ́rìí rọ́ ó jẹ́ lẹ́nu. Bóyá ibi tí mo ti ṣe àṣìṣe ni pé mi ò sọ fún yín kí n tó gbà wọ́n sílé.
Mr. Jíbọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ wo gba àyíká ilé ààbò táwọn obìnrin wà ń bẹ táwọn ọkùnrin wà yàrá wà láyìíká tẹ bá mọ̀ wípé ọmọ ìjọ níṣòro lé gbígbé. ìjọ mímọ́ èyí kó wà fún gbogbo rẹ̀ láti wọ́n sáyé ká wọn láyìíká ẹ̀ẹ́dọ́ tí wọ́n mú yẹ kó lọ́pọ̀ ọmọ máa rún. ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin tó bá jẹ́ pé ọkùnrin ọ̀rẹ́ yín kan nísìnyí òní wá gbọ́dọ̀ yín ìyẹn sì dá bọ́ obìnrin etí olófin máa gbọ́ ẹ̀ẹ́dẹ̀ mọ́ra àwọn èèyàn etí tó bá gbà lọ lè gbá bọ̀ náà ọ̀tọ̀ ní kẹta máa sọ wọ́n lé ọkùnrin àtobìnrin ń gbé nǹkan kan wà láàrin wọn ní definitely ẹ jọ. ẹ wo olùṣọ́ eléyìí tí mo tẹ̀ ni mo fẹ́ rí fún tẹ́lẹ̀ ó ní ti ọ̀rọ̀ àlá tí mo ní mo máa ń lá yẹn mo tún lálá yẹn recently and ṣe rí bí mo ṣe máa ń la tí mo máa ń rí ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ náà ni mo ṣe rí a ò fi ojú ẹ̀ hàn tó bá ti fẹ́ kọjú sí mi báyìí á kàn dúdú ni. aláyẹn náà gbé náà kò sí problem èmi mọ̀ pé kò sí ogun tó lè lé láyé tọ́lọ́run lè ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé níjọ́ Thursday ni àìsàn bẹ̀rẹ̀ oṣù wa. bẹ́ẹ̀ ni ṣe é tọ́ ìṣúná ọlọ́wà tọ̀ lè ṣe tuntun tí mo lọ ṣe àwọn ọmọ ìlú lẹ́sìn lẹ́sìn. So, tell me, how do I look? You look sweet. Sure. Mm-hmm. Alright, shall we ready? So, my friend will go back and go on there. Show you the open for you. Susan, Sir. It's not a minute. Okay. So I see you later. Take care. Jehovah, Jesus Christ, my king, Baba Atsunoru, Baba Abo was to a chalet, Bolo Dariji, Bumbo Shakbiro, Dragbiro, Kakbera, Baba Dariji. Oh, Jesus, Dariji, Dariji, shit about Dariji, and shit. Mr. Adé ṣe nǹkan tó báyìí fún ẹ. Ó ga ọ. Ọ̀rọ̀ mi expect because Stella ṣe fún mi lára.
ẹ mọ̀ àti bàtà tí ń bọ̀ rẹ̀ wá láti kékeré láì ṣe jẹta mi ìfọwọ́ bí Stella pọ̀ ṣe wà ní kó tẹ̀ ṣe yàmàyàmá sí mi tẹ́bẹ̀ bóyá ṣe sí mi ní expect ẹ̀kọ́ kí mo fẹ́ ṣe. tí wọ́n máa ń sọ fún mi ọ̀rọ̀ ilé ìyá ni ọ̀rọ̀ ilé ìyá ni ọmọ ìyá nìkan ṣoṣo ní ìlú ìyá ni mo fẹ́ kó fi ilé ilé ẹ̀ṣọ́ ti gbọ́ máa ronú kankan rárá o ṣé kí n gbàgbé ọpọlọ ṣe yẹ kó máa tó máa jẹ fún un ṣó ti gbọ́. ẹ̀yìn àti mi lọ́wọ́ mo fẹ́ kí n jẹ́ kí mọ́mí mi kò lọ rí báyìí mo ò gbọ́n fọwọ́ sínú ìdíje lọ sáà lọ́sà tí mo ní sọ fún wọn pé kó ṣàjẹmọ́ ìṣòro má jẹ́ kí wọ́n ti gbọ́ sí àpò ṣẹlẹ̀ lọ́gbọ̀n òkè ṣùgbọ́n fífi tẹ́kọ̀ọ́ àgbọ̀ bí fún mi. mo máa waste battery fún mi jàre má waste battery fún mi. àti mẹ́dúró náà ẹ̀ mú game tí mo ń play dáná ló tí mo ń play ẹ̀ mọ level tí mo wà. level kí ni d2 wo ni má bàbá battery fún mi mo lè lọ ní urgent call náà. nàìjíríà rẹ̀ pàjápàjápò yìí. àbúrò àtẹ̀lẹ̀ mami mami. mo lè wá ń lọ. mo bẹ̀rẹ̀ pé mo lè lọ nígbà tó rí tí mo rí dẹ́rẹ́ tí mo kọ̀ dúdú wọ́n á bèrè sí mo lọ. mo lọ mú sẹ̀mú pọn ẹran kan kẹ́tẹ́kì ara yẹn. ẹ má pẹ́ o. ẹ má pẹ́ mà. ṣáàmù kọ̀ bọ̀. wọ́n máa waste battery fún mi kí láì ní í ṣe àti mẹ́dúró wa. ó yá play last one. Hello, sir. Olújíbọ́lá. Káàárọ̀ sir. Ẹ káàárọ̀. Báwo ni? Ẹ wo, ṣé ń gbọ́ mi báyìí dáadáa? Àwọn orí ìsìpáyà kan ní òru ní mọ́jú. Arábìnrin tó ń kọ̀yìn lójú àlá tẹ́ sọ fún mi ní ọjọ́ sí yẹn. Sísá Dúfẹ́ ni o. Yes, a ti fi ràn yàn mí. Ṣùgbọ́n ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé láti wákàtí yìí lọ, ẹ má jẹ́ kó fi lé yín sílẹ̀ o. Kò gbọ́dọ̀ jáde lọ sí anywhere because ó wà very important ẹ jọ̀ọ́ fọlọ́n bẹ̀yìn. Okay sir. Fine. Tẹ́ bá ti wá sàyíká a máa sólè tó kù ẹgbẹ́ bẹ́ẹ̀ all right. Yes. Hello. 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 Ó ń gbọ́ mi. Jọ̀ọ́, má cut phone ni. Farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Mo mọ̀ pé mo ti ṣe pẹ̀lú bí mo ṣe ní kókó nílé mi. Mo fẹ́ kó mọ̀ pé kò ń ṣe ẹjọ́ mi mọ́. Tó bá ní mind, jọ jẹ́ kí èmi àti ẹ rẹ̀ wá. Anywhere tó bá wà ìwọ kan forward address ẹgbẹ̀sẹ̀ mi. Kódà kó jẹ́ pé kó mọ̀ ló máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo ní kọ̀kọ́ tí mo fẹ́ bá ẹ sọ. To buy a sister, it's a problem. But I want you to know that I love you. Yes, I love you more than many customers. We ọjọ́ kan tó kọ́ ìgbà tí wàá fojú kan. Hello. àǹtí mi tí bá ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ò sú mi rọ́ ni tí bá ní kí n máa rọ́ ló má jẹ́ kí n lápá attention torí ẹ̀ mi ì tẹ̀ mọ́ bí mo tẹ̀ ṣe máa ṣe rárá mo ṣà ń gbàdúrà kọ́ ló ń ṣàánú mi àlìsí nǹkan tí mọ́mí máa ń sọ fún mi náà ni ẹ pé kí n máa gbàdúrà ṣùgbọ́n ìrètí pípẹ́
má mọ̀kàn ṣàárẹ̀ ó ti sú mi ẹ wo ẹni tí mo ti gbójúlé náà pé mo máa fẹ́ l'Àbújá ẹ wí gbogbo ọ̀nà ọ̀rọ̀ yẹn kàn ṣe rí ó ti sú mi mi gbọ́dọ̀ parọ́ a ṣáà máa gbàdúrà. a fi sùúrù ohun tí àǹtí mi bá ẹ sọ òdodo ọ̀rọ̀ ni ṣó ti yẹ ṣáà ní sùúrù kó má rò rárá ṣó ti gbọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ohun gbogbo ní ṣíṣe lọ́dọ̀ Ọlọ́run ṣó ti gbọ́ táǹtí mi bá dé kó bá mi kí wọn fẹ́ máa lọ. bọ̀ wá ń bọ̀ ẹ ṣe gbọ́n máa Fani mi lọ́kàn láti tó máa mọ́tò mọ́tò. Ẹ wò ẹ̀mí mo ní pé kó má ṣe yọ̀nà torí pé mo níbi tí mo fẹ́ ní ti má kù mí ẹ̀wọ̀n ní one very urgent official duty láti. ó dà kó dúró ẹjọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun tẹ yọjú sí wa Ọlọ́run Elédùmarè á bá mi sún ẹlẹ́sìn ẹ ṣeun mo dúpẹ́ kú ìtọ́jú wa ṣé ìwọ náà dẹ̀ ti wá rí nsìn ipe bẹ́ẹ̀ yóò ṣe ìyá ṣe lọ́rọ́ lé ayé ẹ̀dá ò bá lọ kó bọ̀ káàkiri títí ibi tọ́lọ́run bá pè lébùté ibẹ̀ náà la máa sọ sí kò sí ní tá a fẹ́ bọ́ lọ́rùn ọba mímọ́ ṣe ṣé ẹ̀dẹ̀ tí wàá rí àwọn ta tó wá jó nígbàgbọ́ bí Bíbélì ṣe kọ́ ni àyànmọ́ báyìí òun ni kádàrá ká gbà fọlọ́run ọba ni gbogbo tí mo dẹ̀ bẹ́ẹ̀ sọ mi ò fẹ́ kó gbàgbé. ìṣojú ẹ̀ mo ṣe sọ sí mi ìsọ lẹ́yìn ẹ̀ o kó má dàbí pé àbí mọ́ mi ò sọ̀rọ̀ tó mo sọ lẹ́yìn ẹ̀ mo tún sọ lójú ẹ̀ sí o ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn àbúrò mi yìí ẹ̀jẹ̀ ká gbà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù.